jẹ́ ká sáré ṣe bọ̀dà máa ṣe. tí ẹ ní sùúrù mo ti fẹ́ mọ̀ báwo ló ṣe get number mi náà. Lọ́lá àbí ìṣòrí nǹkan tó ṣẹlẹ̀ ní pé jẹ́ ká gbé ọ̀rọ̀ nọ́mbà yẹn ká gbé ti sẹ́gbẹ́ kan kémi àti ká fèsì ara wa ṣòrí mo láìkẹ́ gidi gan you look good ìwọ náà wò bọ́dẹ̀ bó ṣe fresh ṣòrí o fẹ́ mú kankan Olúwa ṣínà ayọ̀ mi lórúkọ mi jẹ́ kí n ṣínà fún ẹ Ọlọ́run nǹkan tó ṣẹlẹ̀ ní pé ní sùúrù ṣé bébì ló rò pé òun bá ṣe nǹkan náà o tiẹ̀ ní respect o ní regard o kàn gbé mi wọnú hotel kan bẹ̀rẹ̀ sí ní fẹ́ máa kẹrẹ́ẹ̀sì mi ní sùúrù náà tí ẹ relax ara ẹ náà. you know what ṣe torí ìṣòrí ti respect tí o sọ lẹ́ẹ̀kan yẹn láti kékeré ni mi ti ní respect but nǹkan tó ṣẹlẹ̀ ni pé jẹ́ ká gbàgbé yẹn for now ṣòrí kódà anyway tó bá fẹ́ dé in your life tell me I will do it for you. dẹ́ẹ̀dẹ́ o bọ́dá oníṣìná o dẹ́ẹ̀dẹ́ o bọ́dá oníṣìná bí puparẹ́ kọjá ẹ fẹ́ jẹ níbẹ̀ bí dúdú. Atọ́pinpin òun atọ́pinpin iṣẹ́ ikú iṣẹ́ tó lé ní òkúta yìí dé tòru atọ́pinpin sinimá yìí lẹ́lálejò atọ́pinpin alága bámbámù aláwọ̀ yìí bẹ́ẹ̀ alága ó ti gbé jáde. sórí gbogbo wíwọlé wíwọ̀de pẹ̀lú director wọ́n fẹ́ kó dínwó ẹ̀kọ́. wọ́n sọ pé àwọn ní plate number wọn. find the plate number pẹ̀lú auto reg wọ́n ní plate number yẹn will exist. members special army. Used and directed by Olumide Bola Akindele DGA. Marketed and distributed by Indefatigable Marketer. Alagabamba Nanisa. Alawaye Ventures. 135 to 1,000 in Naviasi Quest. Also available at number 5. Rioke Lebanon Kosovo Ibadan. At Kakrin Bigobo. Cinema to Pepe. Perfect combination. You have to grab your copy. Instanta. dúró kọjá ẹ tún fẹ́ jẹ́ níbẹ̀ dẹ́ẹ̀dẹ́ o owó ṣìnà ò máa pé oníṣìnà ò lè rere jẹ́. bàbá Désọlá Onídésọlá ó lóye ò sọ wípé kí n tún wá kí ló tún dé kí n wá. Kíni? Kíni? Bàbá Désọlá. Ńgbà tí n bá mú Désọlá sọ́dọ̀, ta lẹni tó fẹ́ máa tọ́jú ẹ̀? Ṣé wọ́n lè máa tọ́jú ara ẹ̀? Ṣó lè èmi náà mo mọ̀ pé ojú mi ni. Ṣùgbọ́n mi lè mú sọ́dọ̀. Ta ló fẹ́ máa tọ́jú ẹ̀? Ta ló máa bomi fún ẹ tó máa gbó? Wo Désọlá sáré lọ gbé ilé ẹ̀rọ iléepo yẹn wá fún ẹ. Bàbá Désọlá wọ́n ti lọ gbé ẹ̀rọ wa máa lò fún ẹ. Bàbá Désọlá. Ó ti gbé wá wo lápò bàbá Mùtí wá fún mi sáré lápò bàbá Mùtí wá. Bàbá Mùtí lápò bàbá Mùtí. àwọn wo dá màmá. Adé lápò bàbá Mùtí wá. Lápò bàbá Mùtí wá. Ikú nígbẹ̀yìn ohun gbogbo òun ló pín ẹ̀dá. Ikú ní mú ní rìnrìn àjò lèlú àìmọ̀. Rere ni ká ṣe láyé torí ọjọ́ àti sùn ẹni. sáré yanjú àwọn kìíní tó di ìpè rẹ̀. ẹ̀gbọ́n ẹ̀dá fún lẹ́rìn. kíni tútútútú lẹ́yìn lọ. àìná dúró ná ọjọ́ òòlù tó fẹ́ gbọ́n ná ṣé bó ṣe kó gbé omi dání wá fàlejò nìyẹn. ẹ má bìrì ẹ̀jẹ̀ kí n la mú túré wá. ẹ̀gbọ́n bá mi ó wá dára ń bí jàre ibo ló tún gbómi lọ.
mo fẹ́ la mú tírè wá ni. mo fẹ́ la mú tírè wá ni. jẹ́ kí n la mú tírè wá. kó omi sílẹ̀ kó já kíní fún mi. jẹ́ kí n bá wọn ṣí. please. Bọ̀sún alpha ṣé o láìkì ọmọ yẹn kí n bẹ arrange ẹ. ṣé o stupid ṣá èmi sọmọ ọ̀dọ̀ yìí èmi ìlú class mi sí class yẹn. ẹ̀ẹ́dẹ̀tẹ̀ ìyá ẹni ní ẹ̀yìn wa àwọn ògbómi jẹ́ wọ. ó gbàgbé ọmọ. jọ mi bíi ti báwo. ṣé wọ́n sọ wọ́n pé irú àwọn ọmọ tí mi máa ṣe mi like máa bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí kí ló fẹ́ fa nonsense. ṣé àwa mọ̀ pé ọmọ ẹ ló train yẹn ni. ayé ẹ fẹ́ bàjẹ́ mi lẹ́kọ̀ọ́ yẹ pé o mo mọ̀ ọ́ ọmọ. ẹ̀sọ́kè tí ẹ gbọ́ná ọmọ yìí kọ́. ọmọ o. ọmọ tí mo gba nọ́mbà ẹ̀ fún ẹjọ́ yẹn tó sì jẹ́ mi lórí ẹ̀. ṣé kò ń ṣe lọ́lá. lọ́lá yẹn ni. ọmọ onídọ̀tí yẹn wo máa bá mi sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn mọ́ ọmọ tó jẹ́ pé ọmọ dáadáa lọ́mọ yẹn náà ọmọ òun ṣe ọmọ dáadáa tó jẹ́ pé bí mo ṣe drop ẹ lọ́jọ́ yẹn ìgbà tí mo máa gbé wọnú ilé báyìí ẹsẹ̀kẹsẹ̀ ni kò 30 minutes rárá kò tẹ̀ waste time tí mo ti jẹ́ dànù. ọmọ ọ̀tá fast number ò ní ṣe ọmọ náà máa ló dùn náà fast number nìyẹn. mo rò pé ó gbàdùn. bàkú arábá kìnnì pẹ̀lú yẹn àfẹ́mi lówó tèmi so kí ló bá dé lọ bá mú 10,000 naira tèmi wá. 10,000 naira kọ mo sọ fún ẹ pé ọmọ ò dá kò mẹ́rin sí kò dára nù báyìí. kí ló kọ pẹ̀lú yẹn wá máa sún lẹ́yìn o. wàá sún ilé mọ́ sí mi wàhálà ẹ̀wọ̀n ló máa kú sí. èmi ẹ̀wọ̀n wàhálà ẹ̀. ìwọ ọmọ kan tó ń pèlè ẹ̀wọ̀n. bọ́tì èmi máa sún lẹ́yìn tó wá fọ́ọ̀mù sí mi. èmi bọ̀tì ṣé torí pé mi ti ṣọ́ ara mi fún ẹ ṣé torí pé mi ti ṣe òwe ẹnu ẹ̀ ló wà ẹ̀ tíráì mi. ó ti tán ṣùgbọ́n àtúpa ẹ wá bá mi àbí òkú lè gbogbo ìtọ̀ náà lọ́dọ̀ yín náà ẹbú. ẹnu ẹ̀ la wà yẹn màá tó ṣe kan fún ẹ. kí ló fẹ́ ṣe fún mi kí ló fẹ́ ọ̀tá ló ṣe fún mi ní. ok jẹ́ kí n bẹ arrange ẹ̀ náà fún ẹ. má sọ̀rọ̀ àyè. ọ̀rọ̀ àyè jẹ́ ẹ̀jẹ̀ èsì wàá wò kàn tí wàá wò kàn tí mo ṣe wàá wò kàn tí mo ṣe. bàbá mi kí ló dé ẹ jẹun yín ni. kò lọ lẹ́nu mi ni. kò lọ lẹ́nu yín ẹ jẹun. Bísọ́lá ìwọ náà wò ó sẹ́rù oúnjẹ tá à ń jẹ nígbà tí ìyá rẹ̀ ń bẹ láyé nù. ìyàwó mi Àkànkẹ́ ọ̀gọ̀ ikú Bọ́lá jẹ́ obìnrin bí ọkùnrin. bàbá mi a ní ẹ mọ̀ rò mọ́ wọ́n ti lọ ń ti wọn nù ẹ pọkàn pọ̀. Bísọ́lá ọ̀rọ̀ wà tí n fẹ́ bọ́ ọ sọ. ó yẹ máa sọ gbọ́. sọ̀rọ̀ pé ẹ ti wọlé ìwé bí ọ̀sẹ̀ méjì sóṣù kan ní ìsìn tó sì darapọ̀ mọ́ wọn àbí abẹ́wọlé. ó dàbẹ̀ ni pé ó sinmi díẹ̀ tí lágbára mi ò gbé mọ́ ìyá rẹ̀ ti ń ṣe gbogbo wàhálà rẹ̀ náà ló ti kú àbí lọ́nà kúkúrú náà tọ́lọ́kọ́bọ̀ tí ń bá rí náà kó abájọ ń lọ wọ́n máa fi tọ́jú ara rẹ̀ bóyá tó bá dọjọ́ iwájú tó lọ́n ṣe olùtẹ̀sọ́jú náà ẹ̀kọ́ rẹ̀ àbí. bàbá mi gbogbo tẹ kúkú sọ lórí mi nígbà tẹ́ni lè kúkú sọ ọmọdé mọ́ mo fara mọ́ màá jókòó ní mo fara mọ́ ẹ ṣàlè jẹun báyà bí báyìí. wọ́n ṣe yọnu ṣe yọnu. ẹ sì ní jẹun náà. Má sọ wá sí Colombo, má jù wá sí òòláyé. Èèyàn láṣọ ẹni ò lẹ́bí tí ò lára ìhòògùn.